ti dé o ayọ̀ wá sán ní arẹwà àgbà ọ̀jẹ̀ pèdèpèdè ti dé lórí ètò tẹ́tí retí o kàyéfì ńlá gbogbo ohun tó pamọ́ lẹ ó mọ̀ lórí ètò kàyéfì ńlá àtúnṣu désàlẹ̀ kòkò sẹ́hún lórí ètò kàyéfì ńlá. bọ́kọ ṣe ń fàyà rẹ̀ ṣáájú ajé kàyéfì ńlá. tí bàbá ń fọ ọmọ rẹ̀ ṣẹ́ṣọ́ kàyéfì ńlá. tọmọ ń bá aya rẹ̀ lò pọ̀ kàyéfì ńlá. tíyà ń fọ ọmọ rẹ̀ dájọ́ kàyéfì ńlá. kògókògó báyìí ńlá gbóhùn agogo dùgbẹ̀dùgbẹ̀ báyìí ń tajà wọ́n ti pé àkè fàjìjà kéde ìlú kérékété ó dorí agogo dẹ adé àfojú òrí bíi tí ń ṣàrẹ̀mọ́ ọ̀sán yìí wọ́n ń pé ojú ẹ̀fún òní ríbi lálẹ́dẹ́ ọ̀sán ojú osùn kì í ríbi lálẹ́dẹ́ òru bẹ́ẹ̀ sì rẹ̀ ojú àgùntàn funfun bọ̀lọ̀jọ̀ òní ríbi lálẹ́dẹ́ ìfẹ́ ojú ẹ̀yin tẹ̀ ń wò mí àtẹ̀mí náà ojú wo ní ríbi láṣọ lọ́wọ́ ọba mi Èdùmàrè ohun tóun kíbi ayé ẹ̀fún ayé ó sọra rẹ̀ dà kò ní kẹ́nìkan kan wá ń bi ó tilẹ̀ wọ́n mọ́ kábíyèsí ọlọ́wọ́ ọba mi Èdùmàrè náà ńlá mà dúpẹ́ fún o mo fi pé ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú ọ̀pọ̀ èèyàn ní òwò bí a wà ọpẹ́ lọ́wọ́ kábíyèsí Èdùmàrè ọba gbogbo ìgbà tí ò sọ yẹ̀yẹ́ wa tí kò túbọ̀ sọ di yẹ̀yẹ́ sí fáwọn èèyàn ọlọ́run ọba Èdùmàrè yìí náà ń ló mú yẹ̀yẹ́ wa lẹ́nu àwọn èèyàn tó sọ ọ́ da yẹ̀yẹ́ òun náà la ṣọpẹ́ fún nítorí pé wọ́n pe ọpẹ́ ní pẹ́ni sáyé àwòlé alára iyì báyìí ní pẹ́ni sáyé àwòdé ìjérò adé afọ́rọ̀ mọ̀dìmọ̀dì tó ń fojoojúmọ́ béèrè tí ò dúpẹ́ àwa dúpẹ́ oore yìí ó ká lè bá àrí mi gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́run ọba mi Èdùmàrè ìwọ lọ́ba tó ṣọ́ wa lọ tó tún padà ṣọ́ wa wá lónìí láàrin ìjẹjọ tá a lọ sásìkò yìí ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú ọ̀pọ̀ àwọn èèyàn ìṣẹ̀dá èèyàn ló ti wọlé sùn àwọn kan wà tó ìpè lọ́lọ́bà tí ń sọ̀rọ̀ yìí wọ́n wà lórí ìdùbúlẹ̀ àìsàn ọlọ́run ọba mi Èdùmàrè náà la máa dúpẹ́ fún àfihàn àwọn tí wọ́n wà nípò mi o àfẹ́kọ́lọ́run ọba mi ó mọ̀ pé òun tó kàǹkà òun ọlọ́run ọba náà lọ́ba tí gbogbo èèyàn gbọ́dọ̀ máa gbìyànjú láti máa kí láti máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ń gbogbo ìgbà àwa náà dúpẹ́ nílé iṣẹ́ Melag Motion TV àdúpẹ́ lọ́ọ́ yín o ẹ ṣeun dáadáa. My name is Moji Afolayan Olayiwola. You can subscribe to Melag TV. It comprises of music, news, and movies. Check it out. Yeah, for your fantastic movie, news, music, subscribe to Melag TV. nílé iṣẹ́ Melag Motion TV àná ọkọ lọ́wọ́n ọba mi Èdùmàrè ló ń fún wa ṣe àrùgbálò gbogbo ẹ̀yin olólùfẹ́ wa o tẹ̀ ń wò wá káàkiri gbogbo àgbáńlá ayé ẹ̀yin ti Amẹ́ríkà ẹ̀yin ti Canada ẹ̀yin tẹ̀ ń wò wá káàkiri àwọn ìlú èbó àti gbogbo ẹ̀yin aláwọ̀ dúdú tẹ̀yin náà láǹfààní àti máa wò wá àdúpẹ́ àmọ̀rírè yìí dáadáa nítorí pé bí ò bá síṣu kò sí ohun tá a bá máa pè níyàn ó dájú gbangba bí ò bá ságbàdo kò sí ohun tá a bá máa pè lẹ́kọ̀ọ́ yan gan ọ̀la ìjìká ẹni ò jẹ́ kẹ́wò yẹ̀gẹ̀rẹ̀ lọ́rùn ẹni bẹ́ẹ̀ sì rẹ̀ ọ̀la ìtì tó ń bẹ lórí ni ò jẹ́ kórí ó dàpọ̀ làágì ẹ̀yin là ń wò nínú wa fi ń dùn tá à ń wá gbogbo gbà ẹ̀yin náà ń lomi tó ń bẹ lẹ́yìn ẹja tó ń jẹ́ kẹjà ó máa ṣe fúlẹ́ńgé iléeṣẹ́ wa Melag Motion TV ẹ má gbàgbé ó kárí ayé ó jalè ó jakò lórí Facebook lórí Twitter lórí Instagram káàkiri gbogbo àwọn orí social media ẹ láǹfààní àti máa wò wá ń bẹ̀ gbogbo àwọn ètò tá a máa mú wá
ẹ gbìyànjú ẹ máa tẹ̀lé wa kẹ́ ẹ máa fọkàn bá a bọ̀. Ó kàn ọmọ báyìí ní ìjánu ọmọ agbólóhùn bí ọ̀jẹ̀ mo dé lónìí màá pé èmi ńlá kọni tí kọ lálálá afakokoro oríṣẹ́lẹ̀ ọgbọ́n ni mí èmi náà ńlá fagbẹ̀dú ṣẹlẹ̀ odò màá pé ìdè elédè tàwa òjò tọ̀dẹ̀ nítorí àpèrègèdè iná lọ fìdí aládé ìgbà tá a bẹ̀rẹ̀ jẹ́ òun la fẹ́rẹ́ dẹ́dẹ́ sí kú lódòrè ọmọ akú lómi ọ̀jẹ̀ tẹ̀rín ògbélé ayé láòyìn ọ̀run lẹ́gùn tí mò ń wá o agbó lẹ́nu káká bí agogo dẹ màá pé ìpèdè ń kó rọ̀ mí lọ́rùn bí ọ̀gẹ̀dẹ̀ tídò Máyọ̀wá Sanni Arẹwà náà ló kàn mí kàyéfì ńlá ó ti tanná ó ti tàn mọ́lẹ̀ ó ti tàn ìjádọ̀ tì í náà oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánù ìṣẹ̀lẹ̀ mẹ́rin rèé ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ téèyàn ó máa kọ́ ẹ dákun ṣèrò eléyìí lè máa ṣẹlẹ̀ náà orí ètò tá a pè ní kàyéfì ńlá iná lẹ́tẹ̀ láǹfààní àti máa gbádùn ẹ̀ àwọn kan wà tẹ́ pé wọ́n tiẹ̀ fẹ́ mì sí àwọn gbá ẹ dákun ẹ bá ń gbé síbẹ̀ wọ́n ti mú fóònù wọn ìwé lórí Facebook lórí YouTube wọ́n ti máa gbọ́ gbogbo bá a ṣe ń ṣe ìkìrìkìtì àti dúpẹ́ lọ́ọ̀ tí yín náà èyí lẹ́ ń jẹ́ ká lè máa lo oko ọdẹ ká lè máa bọ̀ gbogbo gbà. Ìṣẹ̀lẹ̀ kàyéfì tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé ẹ má jẹ́ ó ṣe wá lè mọ̀ ìgbà ẹ̀rẹ́kùn ẹ̀ ṣíṣẹ̀lẹ̀ Yorùbá nìkan wá ni a ti ń ṣe àìrìn jìnnà báyìí ńlá ìràbùkí ọ̀kẹ́rẹ́ bẹ́ẹ̀ yẹn bá rìn dáadáa yóò rí ibi tí ọ̀kẹ́rẹ́ ti gbé ń pọnmọ kò síbi tí àǹtí dáná alẹ́ o kẹ́ ẹ lọ mọ̀ ọbẹ̀ báyìí ló dùn jura wọn lọ láàrin àwọn ayínmírín bàbára àwọn Haúsá mẹ́wàá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá dàrí àwọn ẹ̀yà Ìgbò bẹ́ẹ̀ bá gbọ́ ṣẹlẹ̀ míì tó ṣẹ̀ ẹ kọ́ gbé kìlọ̀ adé ló fi jẹ́ pé àní dalẹ̀ ńlẹ̀ Yorùbá nìkan gbogbo lẹ̀ káàárọ̀ òjíire gbogbo orílẹ̀-èdè Nàìjíríà gbogbo bí tí ṣẹlẹ̀ tó bá ti jẹ́ kàyéfì bá ti ń ṣẹ̀ náà lá máa tàn yé ètò ìdé láàfin láǹfààní àti jẹ́ kẹ́ ẹ mọ̀ pé lóòótọ́ àti lódodo Ọlọ́run ọba mi Èdùmàrè tó ṣẹ̀dá kó wá tó dálé ayé tó dáwọn èèyàn ó mọrún tí kálukú wọ́n ò jẹ́ kó tó di kó dá wá sáyé ẹgbẹ́ bá rẹ́ lòmíì kọ́lọ̀ òforíjì ẹ wàá máa pé kí ló adé kí ni irú ọmọbìnrin tó fà báyìí kí ló ṣe fọ́lọ́run tọ́lọ́run fi ṣe é báyìí kì í ṣe gbogbo ẹ̀ náà láyé kì í ṣe gbogbo ẹ̀ náà lèèyàn kì í ṣe gbogbo ẹ̀ náà nìka ẹ̀dá Ọlọ́run ọba mi Èdùmàrè àti worú àwo sàkún ẹlòmíì pé ẹ jẹ́ kí n wọ́n ṣe é báyìí ìbò náà ló dé wéko òun ló dé ẹranko ló dáwọ́ èèyàn pàápàá ó mọ ohun tó tọ́ ó mọ̀rú ìgbésí ayé tí kálukú ó gbé kó tó di kó dá wa. mẹ́wàá ń ṣẹlẹ̀ o kàyéfì oríṣiríṣi ló ń fojoojúmọ́ ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé ẹni tí ò bá mọ̀ ni ò mọ̀ ṣé gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń ṣẹlẹ̀ tẹ́lòmíà a máa pọ̀ wọ́n lè wọlé sùn lórí ètò yìí mò ń fi ń dá wa lójú pé àwọn ògbóǹtagì ìṣẹ̀lẹ̀ ń bẹ tá a máa ṣìwé rẹ̀ fún wa ìgbà bá gbèmí wá ẹ̀yin náà mọ̀ pé kí ló dé kó tó di pa wọnú ìṣẹ̀lẹ̀ tòní ká tó wọnú ẹ̀ nísàn mo lọ́rọ̀ bá wa àwa àrán mẹ́ta kan mo lọ́rọ̀ bá wa sọ wọ́n gbìyànjú wọ́n bá wa sọ̀rọ̀ wọ́n gbà wá lámọ̀ràn àwa àrán mẹ́ta kan ká ṣọ́ra lórí bá a ṣe máa gbé ìgbésí ayé ìran àkọ́kọ́ tí mo fẹ́ kẹ́ ẹ ṣọ́ra làwọn òbí ó dọ̀wọ́ kó wa ọ̀tọ̀ ni ká bímọ o ọ̀tọ̀ ni ká tọ́ ọmọ ọ̀gá wa kan jà kan gba àjọjọ́kọ̀ àwa jọ ń sọ̀rọ̀ ni bàbá pé ṣáyé tí wàá dayé bó ṣe dà báyìí ìgbà tó jẹ́ pé ẹni tó yẹ kí wọ́n máa tọ́ iná ló wà ń tọ́ ọmọ èdè tí bàbá òun pè lọ́jọ́ tá a wí rè é pé ẹni tó yẹ kí wọ́n máa tọ́ iná ló ń tọ́ ọmọ ńgbò jọmọ ló ń bímọ láyé òde tá a wà yìí bẹ́ẹ̀ lómi bá ti pé bí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún àbọ̀ ọmọ ọdún mẹ́rìndínlógún bó bá ti lè taaru àyà ó pa é tó sì dé pa àwọn ọkùnrin ti bẹ̀rẹ̀ sí ní ilé káàkiri yóò ti máa rò lọ́kọ̀ ara ẹ̀ òun náà ti tó ìyá ọmọ ṣe
bírí yóò lóyún yóò dẹni tó ń bímọ. ẹ wá jẹ́ mọ̀ ẹ sọ fún mi ọmọ ọdún mẹ́tàdínlógún ọmọ ọdún mẹ́rìndínlógún 16 years 17 years ǹjẹ́ ìyẹn òun lè dá ọmọ tọ̀nà? Ó dọ̀wọ́ àwọn òbí. ṣerú èèyàn bẹ́ẹ̀ lè dọ́mọ tọ́? ẹ jẹ́ kí n mọ̀ ọkùnrin tó jẹ́ ọmọ ogún ọdún tẹ̀wá pé òun náà bímọ. ìwà bẹ̀rẹ̀ sí ní gbọ́mọ kókò kó ń bá ń gbé kí irú ọpọlọ wo ló ń bẹ lórí rẹ̀ tó lè mọ̀ pé báyìí là ṣe tọmọ. láwọn ayé ìgbà kan báwọn ìyá wa bí wọ́n bá fẹ́ bá wa sọ̀rọ̀ kò ní lo káwọn ìyá yìí ó fọhùn. ẹlòmíì bó bá ṣojú báyìí ọmọ ti mọ ohun tó fẹ́. káwọn àlejò wá kí yín lé bẹ́ẹ̀ bá jókòó yàrá àlejò pẹ̀lú àwọn àlejò bí ìyá bá fi lè mẹ́sẹ̀ tó fi halẹ̀ hehehe bí ẹ̀ẹ̀mejì báyìí ọmọ tí mọ ohun tí ó ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ bóyá pé kó dìde ní láì sọ̀rọ̀ irú ọmọ bẹ́ẹ̀ tí mọ ohun tí ó ṣe. ṣerú ayé òde òní láwà pé a máa ṣerú ẹ̀ kí yòó máa pọmọ gan pé junior dìde mi yóò tún máa gbé mọ́mì ẹ̀jẹ̀ ń dún bí. ayé lọ à ń tọ́ ó dọ̀wọ́ àwa bímọ àwa òbí ẹ jẹ́ kí gbogbo ó ṣe làákàyè pé ó kọjá ká bímọ lẹ̀ lásán. ìhun téèyàn ó bá níbi ká tọ́ ọmọ ó kọjá kéèyàn kọ̀ pé ẹ̀mí náà bímọ ẹja ṣe patí o ká ṣèkómọ ká ṣègbéyàwó ó kọjá ẹ̀. ìhun tí kálukú bá gbélé ayé ṣe bó bá yẹ tọmọ rẹ̀ síbẹ̀ náà ni wọ́n ṣe wá padà ròyìn rẹ̀ fún ọ. ẹ̀ ń bá tọmọ rẹ̀ nítọ́ kíkọ́ ọmọ ó ra mọ́tò fún yóò rà á. ẹ̀ ń bá tọmọ rẹ̀ nítọ́ pé kí ọmọ ó fọlọ́pàá wá mú un lé nígbà bá ti wọ́ ọmọ títí gbà rí ìyá rẹ̀ dà ẹ̀rápẹ́ lọ gbé ìyá rẹ̀. ẹ̀ ń bá tọmọ bẹ́ẹ̀ wọ́n gbọ̀wọ́ náà. ó dọ̀wọ́ kó wá àwọn òbí ẹjẹ́ gbìyànjú ká mọ bá ti máa tó àwọn ọmọ wa lé. irú àwọn ọ̀rìn wo làwọn ọmọ wa rìn jẹ́ àwọn orú àwọn tí wọ́n ń bá ṣe. àwọn wo làwọn ọmọ wa yàn lọ́rẹ̀ẹ́. ṣé kìí ṣe pé bí ọmọ ti dé gbogbo yín ẹ wọlé o ǹjẹ́ perú àwọn èyí náà ẹ mọrú àwọn òbí tó bí wọn ṣe mọrú ilé tí wọ́n ti jáde wá. irú ẹgbẹ́ wo ni ọjọ́ ń ṣe nílé ẹ̀kọ́ ńgbà wọ́n bá kú òǹlé tán. ìgbà bá pé àjọfẹ́ kàwé ni ṣé wọn náà fi wọ́n lẹ̀ síwájú ta ó bá gbabi iṣẹ́ lọ. bọ́jọ́kùnrin àtòbìnrin bí wọ́n ń fọwọ́ rinra wọn lára ìjó mọ̀ lẹ́yìn tó kọjá lọ tán. ó dọ̀wọ́ àwọn òbí ọ̀pọ̀lọpọ̀ òbí ti gbé nǹkan tó jẹ́ àkọ́kọ́ nínú ìgbésí ayé rẹ̀ ó gbé lẹ̀ ó wá gbé kejì òun ló gbèrú. àwọn ilé ìbò á máa pé a ní ìkan primary kan secondary èyí tó jẹ́ àkọ́kọ́ nínú ìgbésí ayé òbí mi ò ti gbé jùlẹ̀ ni pé ká tọ́jú ọmọ ká tọ́jú ilé. èyí tó jẹ́ bí ẹlẹ́ẹ̀kejì bóyá ọ̀rọ̀ ṣé àfẹ́ lòdì àfẹ́ lọ patí ń lo bí mi ló gbèrú ń lo fún ní bí 100 máàkì. òde bí a fẹ́ lọ hun èlò lẹ́pàṣọ náà o ọpẹ́ 70,000 owó òyìn ni ó máa súré ẹ̀ káàkiri. ìjọ ọmọ bá fẹ́ ṣe graduation ń lò bí mi lẹ́ẹ̀tọ́ mọ̀ pé òun nìyá ọmọ lọ́mọ tó yẹ pé òpè jókòó ń gbo wà lérí pé ẹ lọ́gbẹ́ ìwé rẹ̀ wá o bó tiẹ̀ mọ̀ èwo ni ọkọ yín bẹ̀. máa wà discipline máa pe àwọn ọmọ yìí ìjọ ń bá wọn sọ̀rọ̀ ìjọ mọ́rùn tí à ń jẹ́ ń gbà wọn ọ̀bá sí ńlé mọ́ ìjọ mọ́rùn tí à ń mu èbí ó ti ń bẹ̀rẹ̀ rẹ o. ìgbọ̀mọ́ bá wà lọ́mọ ọdún 9 bọ́mọ bá wà lọ́mọ ọdún 10 títí ń jókòó pẹ̀lú àwọn bọ̀dá tẹ pé ẹ ti mọ̀ tẹ pé kínní tìbí ni à ń fà kò ní pẹ́ kò ní jìnnà mo lè fi dá yín lójú ru ọmọ bí ò ní pọmọ ọdún 15 tóun náà ti máa ṣe bẹ́ẹ̀. báyìí pé àwọn bọ̀dá àdúgbò ti ń lọ jókòó tì báyìí pé kínní tìbí náà ni à ń dà sínú agolo tí à ń ṣe gọ̀ọ̀rọ̀gọ̀ tí à ń gbé mu ọmọ tí náà ò ní pẹ́ kó tó máa ṣèrú ẹ̀. ẹ jẹ́ ká ṣọ́rin àwọn ọmọ wa kó tó di pé àwọn náà yóò di panla tí ó wà gan tí ò ní ṣe é ká mọ́. ìgbà wọn sì wà lọ́mọdé tẹ́lẹ̀ pé wọ́n ṣàkíyèsí ó ṣe á ṣe báyìí má ṣe bẹ́ẹ̀ mọ́ ọ̀nà ibi tó ń rìn fó mi ìfẹ́ kó o tún máa rìn gba ibi tó ń rìn gbà yẹn mọ́. gbogbo orú àwọn nǹkan wọ̀nyí ló ṣe kókó ló ṣe pàtàkì tí kálukú wa gbọ́dọ̀ mú lókùnkúndùn láti jẹ́ kí a mọ̀ pé kìkì í ṣeun tó rọ̀ o kéèyàn wá bímọ lẹ̀ lásán bó ti ń lóun lọ skul ẹjẹ́ ó máa lọ skul rẹ̀ bó ti ń pò òun kọ́ṣẹ́ ẹjọ́ lọ máa kọ́ṣẹ́ ẹjẹ́ á máa pè wọ́n ṣàkíyèsí. ìran àkọ́kọ́
tí wọ́n pè é wọ́n bá sọ̀rọ̀ lónìí làwọn òbí àwọn oníran kejì tí mo fẹ́ gbà lámọ̀ràn ẹ rí i pé àwọn tí mò ń gbà lámọ̀ràn kẹ́ ẹ lè mọ̀ pé ó ṣe kókó ṣe pàtàkì bí èèyàn bá ti lulẹ̀ nírú àwọn pele tá a wí yìí èèyàn lulẹ̀ fáínálì nù èmi mọ̀ wí bẹ́ẹ̀ fún yín kí n tó wá sọ nípa àwọn ọ̀ràn méjì tó kù tẹ́ ń láti ṣe kókó tẹ́ ń láti ṣàfojúsùn tẹ́ ń láti kóra gírí ń pa ẹ̀ tẹ́yìn náà gbọ́dọ̀ jẹ́ kí ẹ kàn máa fọwọ́ yọ̀bọ̀ kẹ́mú gbogbo ọ̀rọ̀ ìgbà bá lọ sókè tá a bá padà dé ẹ má gbàgbé Legit.NG TV ilẹ̀ láǹfààní àti máa wò kìrìkìtì a wà lórí Facebook a wà lórí Twitter a wà lórí Instagram a wà lórí YouTube àtàwọn social media tó kù ẹ láǹfààní àti máa wò wá kìrìkìtì kàyéfì ńlá ìletò tó ń tẹ̀ síwájú. My name is Moji Afolayan. You can subscribe to Melag TV. It comprises of music, news, and movies. Check it out. Yeah, for your fantastic movie, news, music, subscribe to Melag TV. Ẹ káàbọ̀ padà bá a ṣe ń tẹ̀ síwájú lórí ètò tá a pè ní kàyéfì ńlá mò ń sọ fún wa pé mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyàn ẹni tó bá kàn ló mọ àbúrò ayé òní kẹ́nìkan kan wá ọ̀pọ̀lọpọ̀ àwọn ògbóǹtagì ìṣẹ̀lẹ̀ míì tó máa ṣẹlẹ̀ tó máa yanilẹ́nu pé ṣerú eléyìí ó lè ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ohun tí mò ń bá bọ̀ Yorùbá pé ibi tá a bá roko tí sí ibẹ̀ náà là máa ń fàbọ̀ sí. Àwọn ìran mẹ́ta tí mò ń gbà lámọ̀ràn bí mo ṣe gbà àwọn òbí lámọ̀ràn lórí àwọn ọ̀nà tá a lè máa gbà mójútó ọmọ wa. Ó ń bẹ lórí àwọn òbí o. Ká mọ ìlànà tá a fi máa fa àwọn ọmọ láwọn olùkọ́ lọ́wọ́ ń gbà wọ́n bá délé ẹ̀kọ́. Ìwọ olùkọ́ ó dọ̀wọ́ ti àná. Alágbàtọ́ làwọn olùkọ́ jẹ́ lákòókò táwọn ọmọ bá wà lábẹ́ wa. Ní àkókò táwọn ọmọ bá wà lákàtà wa alágbàtọ́ ńlá jẹun tá a bá lè ṣe sáwọn ọmọ wa náà ní ẹja ṣe. Nítorí a máa pé ìjímèrè ṣọ́gígùn kó má bàa gungi aládìí. Wọ́n á ní bá ṣe pẹ̀ẹ́lẹ̀ kíní pẹ̀ẹ́lẹ̀ kejì bójú òun ò bá fọ́ bàìbàì ni ó máa wò. Kéèyàn máa wò pé bí àwọn kéékèèké ni ohun tó ń gbénú ẹlòmíì ojú tá a lè fẹnu ròyìn lọ. Àwa tá a jólùkọ́ àwa ọ̀gá àgbà àwọn elétò ilé ẹ̀kọ́ báwo là ṣe é mójútó àwọn ọmọ tó wà lọ́dọ̀ wa sí. Ǹjẹ́ káwọ́ ó kàn débẹ̀ ká kọ́ wọn ní máàsì ká kọ́ wọn ní English ká sì máa bá ti a lọ ṣé bá a ṣe ṣe nù. Bẹ́ẹ̀ bá rí bí àwọn méjì àbáwọn mẹ́ta bí wọ́n bá péjọ síbì kan tí ò yẹ kí wọ́n péjọ síbẹ̀ ẹ yẹ̀ wọ́n wò ń bẹ̀ kí ló wá ṣẹlẹ̀ èwo lẹ̀ ń sọ ń bí. Bẹ́ẹ̀ bá rò kófìrí nǹkan kan ẹ pè wọ́n ṣàkíyèsí ẹ bá wọn òbí wọn sọ̀rọ̀ ẹ bá wọn ìgbìmọ̀ ilé ẹ̀kọ́ sọ̀rọ̀ kí wọ́n mọ ohun tí wọ́n lè ṣe fúnra àwọn ọmọ bẹ́ẹ̀. Nítorí èní kọ́ o torí ọ̀la ni. Ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánu talé òní tí mo fẹ́ mú wá. Ilé ẹ̀kọ́ ló ti ṣẹlẹ̀. Ìgbà tí bí àwọn ọmọ ilé ẹ̀kọ́ tí wọ́n bá tó bí àwọn 12 tí wọ́n bá wà nínú ẹgbẹ́ òkùnkùn kì í ṣe ẹgbẹ́ òkùnkùn à ń gẹni lórí à ń gẹni lọ́rùn o. Mojúbẹ̀ yín ìyá mi òṣòro màfíà. Apanimáwá gun olókìkí ọ̀rú. Ẹ̀yin tó yẹ pé ẹ̀yin ńlá torí jẹ ní ẹ̀yin ńlá torí japá àti fún jẹ̀róòrò. Àdáṣe ní ìhùmọ̀ ìbà ò gbọ́dọ̀ mú náà. Nítorí pé bí kò ló bá jù bá lè di dandan kí lè lànà fúnru wọn ni. Kẹ́ ẹ lè mọ bí tí ilé ayé tó tóbi dé kẹ́ ẹ lè mọ àwọn kàyéfì tí ń ṣẹlẹ̀. Báwo ló ṣe ṣẹlẹ̀? Ilé ẹ̀kọ́ wo ló ti ṣẹlẹ̀? Ta ló ṣẹlẹ̀ sí? Àwọn ọmọ wo ni wọ́n ṣe ìjàmbá fáwọn olùkọ́ wọn látàrí inú ẹgbẹ́ ayé tí ń bẹ? Ó dọ̀wọ́ àwọn òbí o. Yorùbá pé amúkun ẹrù ẹ̀ wọ́ ó pókè lẹ́wọ̀ ẹ̀ wólẹ̀. Ilé ló ti bẹ̀rẹ̀. Gbogbo àwọn òbí pátápátá ẹ má jà gbàgbé pé
àwọn ọmọ tá à ń bí yìí ojúṣe wa ni láti mọ pò tí wọ́n bá wà. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ kó tó di pé wọ́n lọ sínú ìṣẹ̀lẹ̀ òní kẹ́ ẹ lè máa fi kọ́gbọ́n pé lóòótọ́ àti lódodo ojúṣe àwọn òbí lórí àwọn ọmọ wa ṣe pàtàkì ó ṣe kókó. àbẹ̀yìn kan ń bẹ àti bá a sọ lóòótọ́ ó sì ti gbọ́. lótìtọ́ àti lódodo la ṣèlérí fárábìnrin ọ̀hún pàdé dárúkọ rẹ̀ a sì ní mọ̀rọ̀ rẹ̀ wá. ṣùgbọ́n ẹni tó jì sí kòtò ó kára yòókù lọ́gbọ́n ni. irú ìwọ tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sínú ilé tiẹ̀ náà lọ́wọ́lọ́wọ́ báyìí kó o lè mọ̀ pé lóòótọ́ àti lódodo kì í ṣàwáwí asọ́ o ì máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. àbí tí mò ń sọ yìí tiẹ̀ alájàpàlà àbí tàwí bá ti jí làárọ̀ bí aago 5 àbá aago 4 ìwìrìwìrì wọ̀ ó ti gbọ̀nà oko ọjà rẹ̀ lọ. èyí tó ṣe pàtàkì sábẹ̀ ni bí ó ṣe fáwọn ọmọ lówó oúnjẹ tí ó sì ti gbẹ́rù rẹ̀ tí ó ti lọ. bàbá náà òun mọ́tò ni yóò ti jí ìdájí gbà òun náà ti lọ yóò fà wọ́n mọ́lẹ̀. èyí tó jẹ́ kàyéfì ibẹ̀ ẹni pé bí àwọn òbí àwọn ọmọ ìbá ti wá jáde létọ́ àfẹ́ tó bíi máìlì 2 táwọn ọmọ yìí ti lọ máa ṣeré. àdúgbò ibi tí a sì ti ṣeré rèé àwọn èyí ń mọ̀ pé kì í ṣará àdúgbò yìí wọn kàn máa wá ṣeré pẹ̀lú ọ̀rẹ́ wọn kan bẹ̀. ọ̀rọ̀ lọ bí ọ̀rọ̀ ó lọ ó bọ̀ 2 làwọn ọmọ tá a wí yìí. ibi tí a ti bẹ̀rẹ̀ sí ní ṣeré gélé eré dánilápá ìwọ̀. ìkan bá já sínú kànga nù wọn. ẹ̀yìn kọ́ yìí ọpẹ́lọpẹ́ àwọn ará àdúgbò tí wọ́n wà ń bẹ̀ ni wọ́n gbé lọ́tún lọ́sì pé ẹ bá wọn yọ ọmọ tó jẹ́. wọ́n padà yọ ọmọ yìí jáde kúrò nínú kànga tó já sí o. ǹjẹ́ ọmọ bonita lòbí rẹ̀ ní kì í ṣe ọmọ àdúgbò yìí ìyá ti wà lóko ọjà. ṣé bẹ́ẹ̀ nìwọ náà ṣe ń ṣe inú ilé tiẹ̀ náà? ìwọ tó láǹfààní àti máa wò mí ṣé bẹ́ẹ̀ ni iṣẹ́ mumúláyà rẹ ju ìtọ́jú àwọn ọmọ tó bí lọ? ìwọ bàbá ṣé bẹ́ẹ̀ ló jẹ́ pé kí wọ́n kọ̀ sanwó ilé ẹ̀kọ́ àwọn ọmọ afẹ́raṣọ ọdún ẹ̀fẹ́ pẹ́ẹ́dìyẹ ńlẹ́ jẹ náà ló jẹ́ kókó. ọjọ́ wo ló ti pàwọ́ ọmọ rẹ jókòó pé Rasaki kò yẹ kó o ṣe báyìí o sílífà báyìí so ṣe jẹ́ tiwọ́ náà ń ṣe báyìí. àtìyá àti bàbá ẹ já gbìyànjú ká pawọ́pọ̀ ká fi báwọn ọmọ tá a bá bí wí. ẹ jẹ́ ká tọ́ wọn sọ́nà nítorí pé tára ilé ẹni bá ń jẹ kòkòrò tí ò dáa ó dájú gbangba kùrùkẹ́rẹ́ rẹ̀ ẹni ò ní jẹ́ ó sùn lóru. bàbá lè pè ṣàkíyèsí ká pè ṣàkíyèsí má ṣe báyìí. àbí tàwí ó ti bá a sọ̀rọ̀ ó sì ti sọ pé òun ti jáwọ́ òun ti bẹ̀rẹ̀ sí ní ṣe bó ṣe tọ́nù ilé o láti mójútó àwọn ọmọ tó ń bí òun ò sì ní yẹ̀ ní mi máa ṣe bẹ́ẹ̀. ibi tá à ń lọ òjì ọ̀nà tá a fẹ́ yà sí ló pọ̀. ìṣẹ̀lẹ̀ talé òní àgbọ́sọgbánù nìṣẹ̀lẹ̀ yìí o. ìṣẹ̀lẹ̀ òní yóò kàn níwá yóò kàn lẹ́yìn yóò kọkùnrin yóò kọbìnrin. gbogbo àwọn èèyàn pátá ẹ̀mẹ́tì yìí wá kẹwàá fi gbéyàwó ọ̀rọ̀. ìbẹ́ mọ̀ páwo òní àní wíwú tá a bá rí. a ṣèwádìí wa fínífíní àrí kórí bẹ́ẹ̀ kó tó di pa àná ń bẹ́ fẹ̀yìn èèyàn kẹ́ ẹ máa gbọ́. fún ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá fúngbà àkọ́kọ́ ẹ má gbàgbé kàyéfì ńlá lètò. inú ẹ̀ náà láti mú ṣẹlẹ̀ kan wá nípa arákùnrin kan tó yẹ pé ó dọ́gbọ́n ọ̀la tó sì mú ìyàwó rẹ̀ tó ṣe é bákan. ìyẹn náà ṣì wà lórí ìkànnì YouTube wa èyí tẹ́ ẹ bá ń wò wá fúngbà àkọ́kọ́. bẹ́ẹ̀ bá fẹ́ mọ bí iṣu ṣe kún bọ̀bẹ́ ṣe bẹ́ẹ̀ nípa èyí tí mo ré lérèfé fún yín yìí. àákùnrin tó mú ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ nítorí owó tó yí lọ́rùn ẹ lọ rí bẹ́ẹ̀. bákan náà èyí tá a mú wá nípa arákùnrin kan tó yẹ pé lórí pé ó kàn ń gbìyànjú lásán ni o nǹkan kan ló ṣe tó di kọ̀lọ̀bọ̀ tó jú rí bákan. bẹ́ẹ̀ bá dórí ìkànnì náà ẹ tún padà rí mbẹ̀ tẹ́ wò kìrìkìtì. ta lọmọbìnrin tó ń jẹ́ Oyèkù Ayọ̀mídé? ta lọmọbìnrin yìí? ta nìyá tó bí? ta ń bàbá tó bí? kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ tó fi mú ká fẹ́ gbé ìṣẹ̀lẹ̀ Oyèkù Ayọ̀mídé ká fẹ́ gbé wá? ibo nílé ẹ̀kọ́ rẹ̀ tó ń lọ àwọn wo ni ọjọ́ wà nínú ẹgbẹ́ òkùnkùn
tí ọjọ́ ń ṣẹgbẹ́ ayé ta làwọn tó dá sẹ̀ríà fún kíni tó ṣe fún tó fi dá sẹ̀ríà fúnru wọn. Rẹ́rẹ́ oorun lálà ó lù lónìí àkùtùkù òwú bàbá kẹnubọ̀ ṣẹlẹ̀ yìí. Ọmọlé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó dá sẹ̀ríà fáwọn kan. Ẹ farabalẹ̀ oúnjẹ kẹ́ ẹ mọ̀. Ẹ já dókè lọ́hùn náà bàbá padà dé a máa tẹ̀síwájú. Melag Motion TV iná lẹ́ ń wò. My name is Moji Afolayan. You can subscribe to Melag TV. It comprises of music, news, and movies. Check it out. Yeah, for your fantastic movie, news, music, subscribe to Melag TV. Ìṣẹ̀lẹ̀ tá fẹ́ mú wá lónìí, mo sọ fún wa pé àgbọ̀sọ̀gbánù ni. Ìṣẹ̀lẹ̀ téèyàn ó gbọ́ tí ó máa wò pé báwo ló ṣe á rí báyìí ìjẹ́rú ẹ̀ lè ṣẹlẹ̀. Mo ti sọ tàwọn òbí fún wa o, ẹ jẹ́ á gbìyànjú ká ṣàtúnṣe rẹ̀. Ibi abá ti bù ú ká lọ fi lẹ́ẹ̀mọ́ padà kó lè jẹ́ kó mọ̀ pé àwọn òbí àníṣẹ́ tó pọ̀ láti ṣe. Gbogbo àwọn ọ̀nà tá à ń tọ̀ èyí tí ò bá yẹ ká gbìyànjú ká mọ̀ pé báyìí láti ṣe é kó lè bá a dòdìdì. Mò ń sọ̀rọ̀ nípa ọmọ kan tíṣẹ̀lẹ̀ rẹ̀ ṣẹ̀ tó mi gbogbo ìlú tìtì. Ọmọ yìí orúkọ rẹ̀ á máa jẹ́ Òkèkù Ayọ̀mídé. Ta lọmọ tá a wí yìí? Kí ni tó ṣẹlẹ̀ sí? Ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ lọmọ tá a wí wà. Ló fi ń jẹ́ kí n máa ké sẹ́yìn ìjọba wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Kó bá jẹ́ pé ìlú ti ṣẹlẹ̀ nìkan, iná níjọba ó ti máa sáré kiri ń gbẹ̀ bá gbọ́rú ẹ̀. Àwọn ọ̀nà tá a bá fi lè mú ètò ẹ̀kọ́ tá a bá fi lè ṣàfọ̀mọ́ ẹ̀ nílé ẹ̀kọ́ fáwọn ọmọ tá à ń kọ́. Èyí tó jẹ́ tòbí tó ń rán mọ́ lọ ilé ẹ̀kọ́ àti wí fún. Èyí tó jẹ́ tàwọn ilé ẹ̀kọ́ tí ń rán mọ́ wá àti sọ fún ọ. Ẹ̀yin ìjọba ó ṣe kókó ṣe pàtàkì. Bẹ́ẹ̀ ló bá jẹ́ ó di dandan kójú ó tì. Báwọn olùkọ́ tí wọ́n bá wà nílé ẹ̀kọ́ báwọn bá jẹun yó lájẹṣẹ́kù wọn á láǹfààní àti mójútó ọmọ bó ṣe yẹ kí wọ́n mójútó. Ṣáwọn olùkọ́ tó yẹ pé ìmíì inú wọn ti gbowó oṣù kẹ́yìn ó ti ń lọ bí oṣù 6 tí ò rí oúnjẹ tójú ṣe róyíróyí. Àbí báwo ni àti àṣẹ pé ṣé ṣóhun tí wàá ní kànmọ́ náà. Ìgbò bá wọlé ẹ̀kọ́ tó tún bẹ̀rẹ̀ sí ní kọṣẹ́ látàárọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí fariwo dà á láàmú. Ẹ sọ fún mi, kí ni yóò jẹ́ ìṣírí, kí ni yóò jẹ́ ìwúrí fúnru olùkọ́ bẹ́ẹ̀ láti mójútó ọmọ bó ṣe yẹ kó mójútó akẹ́kọ̀ọ́. Èyí tó jẹ́ ti ìjọba wa ẹ jẹ́ á gbìyànjú ká ṣe ohun tó jẹ́ bí ẹ̀tọ́ fáwọn olùkọ́ nílé ẹ̀kọ́, ká ṣe ohun tó tọ́ gẹ́gẹ́ bí ẹ̀tọ́ tí ilé ẹ̀kọ́ gangan fúnra rẹ̀ yóò nílò. Kì í ṣe pé káwọn ọmọ wa máa jókòó lẹ̀ńlẹ̀ kí wọ́n pa àwọn ń ṣiṣẹ́. Ìgbà àwọn ọmọ bá ti bẹ̀rẹ̀ sí ní ẹ jẹ́ ká bí mẹ́ta ó lọ jókòó sórí fẹ́ǹsì. Ibẹ̀ lèròkèrò ìwàkiwà ó ti máa bẹ̀rẹ̀ sí ní wàánu wọn. Ẹ jẹ́ á ṣètò ohun tó bá jẹ́ bí oúnjẹ. Ẹ̀yin olùkọ́ ẹ máa ṣọ́ àwọn ọmọ wọ̀nyí. Ibi ohun jíjẹ ohun mímu lọ́pọ̀lọpọ̀ wọn fi ń wọnú ẹgbẹ́ tí ò yẹ. Èyí tá a bá rí lásọ o. Kó máa rókì lọ́kọ̀ ẹ̀yin òbí bẹ́ẹ̀ ṣe tọ́jú àwọn ọmọ yín sí. Kó máa rókì lọ́kọ̀ ẹ̀yin olùkọ́ bẹ́ẹ̀ ṣe mójútó àwọn ọmọ tí wọ́n kó sákàtà yín sí. Kó máa rókì lọ́kọ̀ ẹ̀yin tẹ̀ jẹ́jọba. Ìjẹun tá a torí ẹ̀ dìbò fún yín kẹ́ ẹ wá ṣe náà lẹ́ ń ṣe fún wa. Ó dọ̀wọ́ kálukú wa. Kí n má fà pápá ọ̀lọ́pọ̀ ọlọ́pẹ́jọ. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Ìpínlẹ̀ Ògùn láti dúró abẹ́ ìjọba àbílẹ̀ Ọ̀dẹ́dá ìṣẹ̀lẹ̀ tàwí ti ṣẹ̀. Ọmọbìnrin kan ń bẹ orúkọ rẹ̀ á máa jẹ́ Ayọ̀mídé náà ló kọ ọmọ yìí. Ọmọ tàwí yóò tí ìjọmọ ọdún 12 sọmọ ọdún 13 lọ. Ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ lọmọ yìí wà. Lọmọ tí mò ń wí gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ lẹ́nu rẹ̀. Primary 5 ìlọmọ tá a wí wà.
ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìpele 5 primary 5 ńlọmọ tá a wí wá. ilé ẹ̀kọ́ ìjọba ní ṣùgbọ́n aforúkọbulé ẹ̀kọ́ náà láṣìírí lábẹ́ ìjọba àbílẹ̀ Ọ̀dẹ́dá nípínlẹ̀ Ògùn ìlọ̀rọ̀ ọ̀hún ti ṣẹ. gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ agbègbè kan ń bẹ tí ìyá aládùúà kan wà lágbègbè náà. èyí ń dálé ìjọsìn lẹ̀ a máa ṣèjọsìn ìsinmi a máa ṣe tàwọn ọjọ́ tó kù wọn a máa ṣèṣe òru ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn a sì máa bá wọn jọ́sìn lé ìjọsìn. ibi tí ọmọ tá à ń pè ní Ayọ̀mídé Òkèkù ibi tó ń gbé kò jìnnà sílé ìjọsìn ọ̀hún. ẹ má wàá gbàgbé pé ọmọ obìnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí o kò gbé lọ́dọ̀ àwọn òbí rẹ̀ kò gbé lọ́dọ̀ ìyá bẹ́ẹ̀ ni ò gbé lọ́dọ̀ bàbá rẹ̀. obìnrin kan ń bẹ tó jẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ tó jẹ́ ẹ̀gbọ́n sí bàbá tó bí ọmọ tá à ń pè láyọ̀mídé yìí tó jẹ́ ẹ̀gbọ́n sí bàbá rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ńlọmọ Ayọ̀mídé yìí gbé. lálàálù kí mo wí kàyéfì ńlá ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọmọ tá à ń pè láyọ̀mídé yìí ó pe ilé ẹ̀kọ́ tí àwọn wà ìpele táwọn wà primary 5 yóò fẹ́ pín sí bí ọ̀nà 3 àbí 4 bíi ABCD ńlọtìní ó wá pé nínú gbogbo àwọn táwọn jọ wà ní primary 5 yìí o àwọn kan wà tí àwọn jọ kóra wọn jọ táwọn jọ ń ṣẹgbẹ́ àgbà. ìyá kéré mọ́ mi o ẹ̀yin amáwo márò tó ń bẹ lóde àgbáyé àṣìbàyín kojú wàá ṣe. ẹyẹ ṣòro mọ̀gẹ́yẹ màgàmàgà ṣòro ẹ̀yin ìyá mi Àbẹ̀ní olótùfẹ́ ajíjẹ nǹkan tó léegun mo ṣèbàyín. ọmọ tá à ń wí tá a pè láyọ̀mídé Òkèkù yìí ó ní àwọn tí àwọn jọ kóra wọn jọ ní primary 5 àwọn jọ ń ṣe ẹgbẹ́ àgbà ẹgbẹ́ ayé débi pé ńgbò bá dòru ọ̀gànjọ́ ńláwó péjọ síbì kan táwọn máa ṣèpàdé tiwọn. ibi ìyá ti ń sùn tí bàbá ti ń sùn èyí ilé ìjọsìn ṣọ́ọ̀ṣì ẹ̀ lọ mọ́ṣáláṣí ìwọ náà ò lọ ọmọ rẹ̀ sì ti wà nípò tó ju tiẹ̀ lọ́nu ilé ni ó bá ṣẹ̀ ló bá mú bá sí bí ipa ó máa fún fàdí ò ní mọ̀ pé ó ti ju girama rẹ̀ lọ ó ti ju ìyá àbí ìyá bàbá tó bí ọmọ tó bínú rẹ̀ ó ti jù lọ. ọmọ tá a pè ní Ayọ̀mídé yìí gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ òwò àtàwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ rẹ̀ wọ́n fẹ́ tó bíi 12 tí ọjọ́ kóra wọn jọ tí ọjọ́ ń ṣẹgbẹ́ àgbáyé á mẹ́nuba lára wọn bẹ̀ lára àwọn tí ọjọ́ ń ṣẹgbẹ́ àgbáyé tọ́jọ́ rẹ̀ Ayọ̀mídé Tèmiládé ń bẹ ẹnu wọn Aisha ń bẹ ẹnu wọn lára àwọn náà kan bẹ tí wọ́n ń pè ní Káúsárà bákan náà inú wọn ni Ọláìtàn inú wọn ni Dámilọ́lá inú wọn náà ní Ọlá kí mẹ́nuba díẹ̀ nu wọn. gbogbo àwọn ọmọ tí mo mẹ́nuba yìí primary 5 ni à ń bẹ nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ inú ẹgbẹ́ àgbà ẹgbẹ́ ayé làwọn ọmọ náà sì wà. kò ló ń ka àwọn èèyàn ládùúgbò kò ló ń ka àwọn òbí kò ló ń ka àwọn olùkọ́ tí a ń kọ́ wọn ni a ti dá sẹ̀ríà fún. bí wọ́n bá ti ṣẹ̀wọ̀n báyìí ó dáa ó rí o ló fi jẹ́ pé kí nàyànnàyàn kó ṣọ́ni náà kó má bàa nẹnu ẹ bá kí ìjímèrè kó ṣọ́ gígùn kóun náà má bàa gògè aládé. gbogbo ohun tá a bá mọ̀ pa lè ṣe jẹ́ ká máa ṣe ní pẹ̀lẹ́tùbà ká má fojú di ẹnikẹ́ni o. nítorí ẹ̀ ń bá fọwọ́ tó ṣíwọ́ lu làbẹ́làbẹ́ tó fojú di inú àgbàrá ẹ̀jẹ̀ nílùú ẹni bẹ́ẹ̀ ò sùn. ẹ jẹ́ á gbìyànjú ká ṣeun tó tọ́ ká ṣeun tó yẹ káwa náà lè mọ̀ pé lóòótọ́ àti lódodo ẹ̀rí ọkọ̀ ó dá wa láre pé lórí ìgbésẹ̀ tá a gbé yìí kò sí ohun tẹ́nìkan lè fi àṣe. ọ̀rọ̀ Òkèkù Ayọ̀mídé mo mú wá o ọmọbìnrin ọmọ ọdún 13 primary 5 tó wà nínú ẹgbẹ́ òkùnkùn
ẹgbẹ́ àwọn àgbà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ míì. Nírú ọ̀rọ̀ tọ́mọ yìí bá wa sọ, ó jẹyà pé nílé ẹ̀kọ́ táwọn wà yìí o, àwọn ti dá sẹ̀ríà fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ọmọ tiẹ̀ náà kàn máa bọ̀ nílé gbogbo tòun ti súwìtì lọ́wọ́, ò ní mọ bí ó ti rí ó yá bó lá gbòlògbòlògbòlò ìbùlà. Ọmọ mi bó bá ti dé skul ojú rẹ̀ yóò máa ṣe hàn. Gbogbo nǹkan táwọn ọ̀rẹ́ gbé wá yóò gba bisikíìtì lọ́tún yóò gba súwìtì bí wọ́n ti ń wẹ̀ gbẹ́kẹ́gbẹ́ nù. Máa pe ọmọ rẹ̀ ṣàkíyèsí, máa sọ fún irú àwọn èèyàn wo ló gbọ́dọ̀ bá rìn, irú ọmọ wo ló gbọ́dọ̀ bá ṣe, irú àwọn ló gbọ́dọ̀ máa bá jókòó ní ẹ̀kọ́. Ọmọ mi bí a bá jáde ilé ẹ̀kọ́ tán, ìyá ọ̀tún kóra wọn jọ bí àwọn bíi 6 àbí 7, ó di ibì kan ní ọ̀tún lọ máa ṣeré pọ́ńgbò bá di bí ọwọ́ ọ̀rọ̀ lé bí aago 6 ní ọ̀tún ṣẹ̀ máa lọlé. Ìwọ òbí kí ló ń wò? O ti wá báàfù mórí, ó bẹ̀rẹ̀ sí ní kirikiri ọjà torí àwọn ọmọ yìí náà kan ló ṣe ń rìnrìn kiri ìgboro. Èyí tó ṣe kókó tó já mójútó ẹ̀ já mójútó. Ọ̀rọ̀ òkẹ́kọ̀ọ́ Ayọ̀mídé tí mò ń bá bọ̀ nílé ẹ̀kọ́ tá a wí yìí, ọmọ ìjòyè wa pé níbi nǹkan jíjẹ ńlá wọn ti bẹ̀rẹ̀ sí ní múra àwọn wọ̀ ọ́. Báwọn bá ti wọlé pé ó ta mọ́ra díẹ̀ ó ń ṣe ló ń ṣe pàpàpà, àwọn ò lọ súnmọ́ gbà òun ra súwìtì ìbọ̀ màmá òun ló fún un bisikí ò gbà. Bí yín bá sì ti jẹ́ ó parí. Ńgbò bá dàpọ̀ tó bá dàkókò tí wọ́n ṣe ìpàdé tọ̀wọ́n bá bára wọn láàrin ẹ̀. Ẹ̀yin kọ́ yìí òkẹ́kọ̀ọ́ Ayọ̀mídé ọmọ tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, ó jẹ́ kí èèyàn mọ̀ pé agbára tó ń bẹ lọ́wọ́ òun bóun bá pé kí ló là iná ó là. Ṣùgbọ́n bó tilẹ̀ wù kéèyàn rìn tó orí àmì, gbogbo ìgbésẹ̀ gbogbo ìgbìyànjú gbogbo ohun téèyàn bá ń ṣe kéèyàn máa ṣe nítorí pé ọjọ́ kan ń bọ̀ tí ló dilẹ̀ lẹ́yìn àṣùṣù jẹ. Ọ̀rọ̀ tí ọmọ tá à ń pè láyọ̀mídé yìí bó ṣe bú lọ́wọ́ rèé o. Ọmọ yìí ń jẹ́ kó yé wa pé ìyá àdúrà tó nílé ìjọsìn lágbègbè yìí ńlẹ́ nìkan nínú àwọn ọmọ ẹgbẹ́ àwọn wa sọ pé ìyá yìí etí ẹ̀ ń pọ̀ ju o, yóò máa ṣèṣe òun, wọ́n máa pàtẹ́wọ́, yóò máa gbàdúrà àwọn àjẹ́ńgbẹ́ ẹ̀rọ. Ńlọ fi múrúkọ rẹ̀ wá pé báwo ni wọ́n ṣe ṣe. Àwọn wá jọ jókòó, àwọn jọ fi kùlùkùn, wọ́n jọ fi núlùú nínú ẹgbẹ́ àwọn pé àwọn gbọ́dọ̀ dá sẹ̀ríà fún ìyá àjọ oníṣọ́ọ̀ṣì ni. Ǹjẹ́ ta ni wọ́n rán o? Pé òkẹ́kọ̀ọ́ Ayọ̀mídé iná ni wọ́n rán láti lọ jíṣẹ́ yìí. Àfi kó lọ pa ìyá ṣọ́ọ̀ṣì ìyá àjọ kì í wá ṣòwò nìkan. Pé ó tó bí àwọn onílé ìjọsìn bí àwọn 4 ládùúgbò náà táwọn fẹ́ ṣọṣẹ́ fún, òun sì lọ́mọ tóun ṣiṣẹ́ fún. Lérò gba pé òun fẹ́ lọ ṣọṣẹ́ fún ìyá yìí, ńlá Ayọ̀mídé òkẹ́kọ̀ọ́ ló bá gbéra ńlé. Ǹjọ́ rí ìyá yìí ṣọṣẹ́ fún ìyá àjọ? Kí ló padà ṣẹlẹ̀? Báwo lọ̀rọ̀ Ayọ̀mídé ṣe jẹ́? Ta ló ti fọwọ́ ara wọn pa nínú ẹgbẹ́ òkùnkùn táwọn ọmọ Primary 5 ń ṣe lábẹ́ ìjọba àbílẹ̀ Ọdẹ́dá nípínlẹ̀ Ògùn? Ta ni wọ́n dá egbò àdá àjínà sí lára? Èwo nú àwọn olùkọ́ ló ti ṣe àgbákò àwọn ọmọ yìí? Legit.NG TV lẹ́ ń wò, ẹ máa wà kìrìkìtì káàkiri. A fẹ́ kẹ́ ẹ mọ̀ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ rà gbogbo bí tẹ́ ẹ bá ti rí Legit.NG TV. Àwọn ètò wa míì ẹ máa wò kẹ́ ẹ máa share. Bẹ́ẹ̀ ṣe ń wò yìí náà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ share fáwọn èèyàn. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé lóòótọ́ àti lódodo kàyéfì ńlá iná lẹ́tọ̀. Ọwọ́ ìyá ìlú ti jáde ní gbọ́dọ̀ bẹ̀rẹ̀. Kí lorúkọ ẹ? La inú ẹ kò sọ orúkọ ẹ. Òkẹ́kọ̀ọ́ Ayọ̀mídé. Ọ̀dọ̀ ta ló ń gbé? Ọ̀dọ̀ ẹ̀gbọ́n dádì mi. Ok, ọ̀dọ̀ ẹ̀gbọ́n dádì ẹ̀. Kí ló ṣẹlẹ̀, kí ló ṣe débí? Mo wá ṣèkà ní bíbá yìí mọ̀. Ó wá ṣèkà fún ta ni? Ta ló wá ṣèkà fún? Fún ìránṣẹ́ Ọlọ́run mọ̀. Ẹni kàrú òní. Ìránṣẹ́ Ọlọ́run o. Mo fẹ́ wá pa ìránṣẹ́ èso ìpàjà ní ṣọ́ọ̀ṣì èso ìpàjà. Bí ìlú ń jẹ bẹ́ẹ̀. Kí ló dé, kí ló ń ṣe fún ẹ tó tó yẹn? Kí ló wá ṣe ń bí? Àwọn ẹgbẹ́ mi lọ ní pé kí wá bíbá yìí. Ó yá kí ló wá ṣe? Ní pé tí bá ti dé bíbá yìí. Wọ́n ní pé kí wá pààyàn. Ta ló fẹ́ pa? Àwọn ọmọ ìránṣẹ́ Ọlọ́run Mélòó? 4.
àwọn ẹgbẹ́ mi ní pé tí bá ti dé bíbá yìí nípa àwọn máa mọ̀ kan tó máa ṣe pẹ̀lú àwọn tó wà lẹ́yìn bíbá pẹ̀lú àwọn tó wà ní sáàdì bíbá yìí. àwọn wo ló wà lẹ́yìn ibi àwọn wo ló tún wà nínú ẹgbẹ́ ní skul tó jẹ́ àwọn ọmọ skul. mo yọ kí ni. Akínsọ̀yà mo yọ. ṣẹjọ wà ní class kan náà ni. mo ń gbọ́. Akínsọ̀yà Tẹ̀míládé àti Káúsárà àti Aláìtàn Ṣọkọ Aláìtàn pẹ̀lú Jímọ̀ Àìṣà pẹ̀lú Dámì àti Níníọlá àtòbí Àǹjùlà àti Tìmílẹ́yìn. ẹ ti ẹ̀pọ̀ tó yìí ó yá mo ń gbọ́. àti Ayọ̀mídé. primary kí ni gbogbo yín wà. Rẹmi 5C àti 5 àti. tíṣà mélòó ló ti ṣèkà fún nínú skul ẹ. tíṣà mọ́kànlá ni mà. ó yá dárúkọ àwọn náà kó dẹ̀ sọ nǹkan bó ń tó ṣe fún wọn ní kọ̀ọ̀kan mo fẹ́ gbọ́. bẹ́ẹ̀ni Mrs. Kẹ́hìndé. Kẹ́hìndé wo. Mrs. Kẹ́hìndé tó wà ní school 2 ní tontish primary 3 àwọn aládá sídẹ̀tì sí wọn lára. Kẹ́hìndé wo. Mrs. Kẹ́hìndé tó wà ní mímọ sẹ́yìn Mrs. school Kẹ́hìndé. 2 lọ́dọ̀ yín. Ọlọ́run kọ́ pamari tó. bẹ́ẹ̀ni 3 lọ́ntì. àwọn ló wá ṣe accident fún wọn. ẹni kí ló fi ṣe. kí ló wá ṣẹlẹ̀ sẹ́sẹ́ wọn kí ló ṣẹlẹ̀ sí accident ẹ̀ ń bọ́ ló ti fara pa. ṣé mọ̀rin là gbẹ́jẹ́ sí ma. ó dáa ó tẹ̀ ti dáa. ẹ̀jẹ̀ ni àtẹ̀rán. lẹ́yìn Kẹ́hìndé ta ló tún kù. alẹ́ ni mò ń máa jẹ. àti Mrs. ní ìmọ̀ wọn rí o màmí. àti kù bẹ́ẹ̀ni ma. àti tatu ni. àti Ṣótáyọ̀. kí ni Ṣótáyọ̀ ṣe fún ẹ. ìjọ ìgbòdo ọkọ wa níṣẹ́ àwa náà wà mo yọ wá mórúkọ wọn lọ́rẹ̀ ẹgbẹ́ ó wá ní pé torí pé àṣìṣe wa náà wà àwa mórúkọ wa lọ ní gbogbo alájọ dáwọ́ ṣe àìsàn la fi fún wọn ṣe tó fi rẹ̀ wọn. ìkànnì ẹ̀ o. bẹ́ẹ̀ni ma. wọ́n ló ṣèkà fún Ṣótáyọ̀ tó yẹn orí ẹ̀ bàjẹ́ ó yá mo tún gbọ́ kí ló tún kù. àti Mr. ẹni olóbọ̀. kí ló ṣe fẹ́. ẹ káàbọ̀ padà bá ṣe ń tẹ̀síwájú kàyéfì ńlá la pètò. ibi mo bọ́rọ̀ dé ni pé ọmọ tá à ń pè Láyọ̀mídé tó wà ní primary 5 òun àtàwọn ẹlẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ wà ní primary 5 yìí Tèmíládé Aisha Káúsárà Ọláìtàn gbogbo wọn bẹ́ẹ̀ ẹni wọ́n jọ ń ṣẹgbẹ́ ayé tí wọ́n fi nǹkan kàwé èèyàn. gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ ọmọ tá à ń pè Láyọ̀mídé yìí ń ló wá sí àdúgbò tá a sọ ó fẹ́ wá ṣọ̀ṣẹ́ fáwọn onílé ìjọsìn èmi ò tí ń dó tó ti ń pẹ̀gbẹ́ ọ̀nà lórí pé ìkìyà kọ̀ọ̀kan rí pé arákùnrin èwo ni wọ́n ń wá káàkiri ni mo fi pé a gbọ́dọ̀ máa ṣàkíyèsí kì í ṣe pé kákọ̀kákọ̀ wo pé àwa náà wà lé kájòkó tẹ̀tẹ̀rẹ́ bẹ̀ bá a bá róye ewé kan tó wù ú nbìkan tí ò sí ń bẹ̀ jẹ́ àgbọ̀n yọ bá a bá róye pé agolo yìí ò sí ń bí tẹ́lẹ̀ tó sì ti ń lo bí ọjọ́ mélòó ẹ jẹ́ ká wò ó bí àṣà àwọn agbófinró kan tí a máa ń pè if you see something say something lọ́rọ̀ kan ìyá yìí lọ bọ́mọ tá a wí kí ló wá ṣe ń bẹ̀ kí ló dé kí ló ṣe kinní kan ẹni tẹ́mi Ọlọ́run bá sì ń bẹ lára rẹ̀ apá yìí ò lè kà wá ń bí bó ti fẹ́ máa gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀ ó yá gba Bíbélì kí ni ohun tó ṣẹlẹ̀ ibi tí wìnrìnwìnrìn ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ rèé o lọmọ yìí bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ta wípé àyà ẹ̀yin lòún wá ṣe nǹkan yìí fún o ọpẹ́ yìí ló kàn ikú ò ní kẹ́nìkan kan wá àìsàn ò ní kẹ́nìkan kan wá ọmọ tá a wí kìíní ló gbé wá o ó gbé wá fún ìyá àjọ pé àfi kí ìyàwó kú nínú tá a gbọ́ pẹ̀lú ọmọ ìjòyè wa pé nílé ẹ̀kọ́ àwọn olùkọ́ kan wà tó pé àwọn làwọn dá sẹ̀ríà fún lára àwọn olùkọ́ tá a wí yìí àbí kan ń bẹ nu wọn ń pè ní Mrs. Kẹ́hìndé ìkan ń bẹ tí wọ́n ń pè ní Mrs. Ṣótáyọ̀ lára àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ ọmọ yìí ni Ẹnilọ́lọ́bọ̀ Àtíkù gbogbo àwọn olùkọ́ tí mo dákọ̀ pátápátá yìí èyí tó ń bẹ nu wọn tó yẹ pé ó ṣe padà sílé ẹ̀kọ́ lẹ́yìn bí táìsàn ti dá agbálẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ oṣù ó ń bẹ nu wọn èmi wà tó yẹ pé ó ti jẹ́ pé Ọlọ́run èmi wà ní wọn tó yẹ pé ó sì ń bá a pò lọ́wọ́lọ́wọ́ báyìí nínú àìsàn tó wà ọmọ yìí mẹ́nu bà ó jẹ́ mọ̀ pé arábìnrin tó ń jẹ́ Ṣótáyọ̀ yìí ìjàmbá ṣẹlẹ̀ sí oníjàmbá ọkọ̀ kan àwọn làwọn fi ṣe é fúnra ọmọ yìí ló fẹnu ara rẹ̀ wí o ó ní Mrs. Ṣótáyọ̀
ó ló kọ́ àwọn ń ṣẹ́ kan gbà táwọn ń bẹ ń yàrá àkàwé ló bá di pé ìwọ náà wàá ṣiṣẹ́ tá a kọ́ yín o òun ò mọ̀ ìkọ́nú àwọn táwọn jọ ń ṣẹgbẹ́ ayé yìí ìyẹn náà ò mọ̀ Mrs. Ṣótáyọ̀ bá kẹgbà mọ́lẹ̀ ibo ń ló bá wọn dì í àwọn olùkọ́ ó dọwọ́ wa o àní sọmọlù ẹja máa ṣọ́ra bàbá tí rí àti àti ń ṣejú pérépérépéré ẹ̀yà ajá fi hàn lẹ̀ káàánú sì kún fàdúrà ká máa ṣọmọ náà àwọn ọmọ tá a wí yìí Mrs. Ṣótáyọ̀ nà wọ́n lórí pé ó kọ́ wọn níṣẹ́ wọn mọ́ ìgbà ọ̀dẹ́nu ẹgbẹ́ wọn kí làwọn ó ṣe fún Mrs. Ṣótáyọ̀ o àwọn ẹja fìjàmbá ṣe ìlà ọmọ ìbá pèsè ẹbọ pẹ̀lẹ́jẹ̀ àbẹ́ ẹ̀gbọ́ ẹ̀jẹ̀ èèyàn ẹ̀jẹ̀ ẹran àwọn ọmọ yìí bá fi gbé ẹbọ lórí pé kí Mrs. Ṣótáyọ̀ kò lè ní jàǹbá ọkọ̀ ló jẹ́ lọ́pọ̀lọpọ̀ gbàǹbẹ̀ bá rí jàǹbá lójú pópó tẹ́jẹ̀ á sùn lọ àmọ̀nà táwọn ìyá yìí tí wọ́n gbà ṣe o mo jùrù mo ṣèbà yín gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ ọmọ ìpínlẹ̀ táwọn gbẹ̀bọ olùkọ́ àwọn wà nú ọkọ̀ ìjàmbá bá dé gbà bó ti di pé olùkọ́ yìí dá lẹ́sẹ̀ rẹ̀ o ẹ̀yin wá kọ̀ yìí láti jó olùkọ́ yìí ti dá lẹ́sẹ̀ ìjọ náà ló ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn lórí pé oníjàmbá ọkọ̀ bẹ́gbò ṣe dé sẹ́sẹ̀ rẹ̀ o ló ń kẹ̀ hó ló wà lórí ìdùbúlẹ̀ àìsàn náà ń bẹ báyìí ǹjẹ́ kí ni ìyá àjọ ṣe kó tó di pápẹ́ wá jíṣẹ́ kú fún ìyá àjọ àtàwọn olùṣọ́ àwọn pásítọ̀ míì tí ń bẹ ládùúgbò yìí ní kì í ṣòun ní ọ̀ṣẹ̀ ìkọ́nú àwọn ọmọ ẹgbẹ́ òun lọ́ṣẹ̀ ìyẹn ló sì mẹ́jọ wọn wá gẹ́gẹ́ bí òun ṣe jẹ́nu ẹgbẹ́ lòun bá léwájú pé òun lòun ò dá sẹ̀ríà fún wọn bọ́wọ́ pálábá Ayọ̀mídé Òkè kò ṣe ségèrè o tó bẹ̀rẹ̀ sí ní kà bòròbòrò ọmọ primary 5 pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń ṣẹgbẹ́ ẹ má wò ó ẹ má jẹ́ ń fi dá a lágara onírọ́ ni ó pé ẹlẹ́rìí òun ń bẹ lọ́rùn á dókè lọ́hùn náà á gbọ́rọ̀ lẹ́nu Òkèkù Ayọ̀mídé fúnra rẹ̀ ẹ gbọ́ fọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ẹ̀ bóyá bẹ̀rẹ̀ sí ní kà bòròbòrò àwọn iṣẹ́ tí wọ́n ti fẹ́ gbé ayé ẹgbẹ́ àgbà tí wọ́n pé àwọn wà tí wọ́n ti fi ṣe ó dọ̀wọ́ wa ẹ jẹ́ gbọ́rọ̀ lẹ́nu Ayọ̀mídé Òkèkù kàgbọ̀n tó wí. ẹ káàbọ̀ padà ó yẹ yín náà lẹ́nu àbí ó ṣe yín kàyéfì ńlá náà lẹ́tọ̀ òun rèé o ilẹ̀ rí ọmọ ọlọ́ọ̀lẹ̀ ọ̀rọ̀ lẹ́tù gbọ́ lẹ́nu Ayọ̀mídé yìí kí gbogbo wọn máa ṣọ́ra Mọ́yọ̀ Akínsànyà inú àwọn tí ọjọ́ wà nú ẹgbẹ́ ni Tèmiládé Akínsànyà inú àwọn tí ọjọ́ wà nú ẹgbẹ́ pẹ̀lú Ayọ̀mídé yìí ni Aisha inú àwọn tí ọjọ́ wà primary 5 fún gbogbo àwọn tí mò ń wí ni wọ́n wà o Kausara inú wọn náà ló wà Ọláìtàn Dami Níníọlá àtọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ àwọn ọmọ tí wọ́n wà ní primary 5 tí wọ́n jọ ń ṣẹgbẹ́ òkùnkùn tí wọ́n ń ṣẹgbẹ́ ayé tí wọ́n fi ìyà jà àwọn èèyàn rèé o tí wọ́n mú pàṣán tẹ́rẹ́ tí wọ́n fi ń nà àwọn èèyàn ẹ jẹ́ káwa náà gbìyànjú ká ṣọ́ra àwo òbí èyí tó bá jẹ́ tiwa láti mójútó àwọn ọmọ wa ẹja mójútó wọn èyí tó jẹ́ tàwọn olùkọ́ ní ẹ̀kọ́ ẹja máa ṣọ́mọ lù káyé máa lò kìyà pé kí ni ó wàá ṣe fún mi ṣé mi àti ìyá rẹ̀ wà nù ẹgbẹ́ lójúnù nínú lọ́hùn òun náà fúnra ara rẹ̀ ó jùyà bàbá tó bí wọ́n gan fúnra rẹ̀ ló fi jẹ́ pé a gbọ́dọ̀ gbìyànjú láti máa kọ́gbọ́n láti máa kọ́ṣe lára àwọn kàyéfì tí ń ṣẹlẹ̀ ṣe rí pé kàyéfì ńlá lè yé nǹkan bẹ́ẹ̀ nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri fúnra wa láti ṣàmójútó ara wa ká mọ bí ó ti wọ́ wá kírú ẹ̀ má bàa ṣẹlẹ̀ mọ́ àwọn ọlọ́pàá mọ̀mọ́ yìí wọ́n ní àwọn fọ̀rọ̀ wá lẹ́nu wò báwo ló ṣe ṣe àwọn míì báwo ni ẹ ṣe fẹ́ lọ gbà wọ́n kó nùrù ẹgbẹ́ tí wọ́n wà bàbá pé ó lè jà ń bì kan wọ́n lọ máa wọn lè gbé ẹ̀rákùn ẹ̀yìn ò lè yí ẹ ṣe ṣe báyìí fàìfàì a lè pé wọ́n dájọ́ wọn mú lọ sẹ́wọ̀n àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn
a sọ̀rọ̀ nípa àwọn cultists, à ń sọ̀rọ̀ nípa ìgbé ayé àwọn ọmọ tó jẹ́ pé láti kéékèèké ni a ti wà. Ẹ wá sọ fún mi, nígbà tí irú àwọn ọmọ yóò bá fi pé 30 ọdún, tí wọ́n bá fi pógójì ọdún nínú orú ẹgbẹ́ bẹ́ẹ̀, kí ni tí wọ́n máa dánwò lára nínú ilé? Kí ni tí wọ́n máa fọkọ wọn dá lára? Kí ni tí wọ́n máa fi ìyá wọn dá lára? Kí ni tí wọ́n máa fa àwọn ará àdúgbò dá lára? Ẹ jẹ́ a ṣọ́ra. Ọní àti kékeré láti pẹ̀ka àrókò, torí tó bá dàgbà tó ẹbọ ni ó máa gbà. Ọmọ tó ń bẹ lábẹ́ tiẹ̀ náà jó mọrú ọmọ tó jẹ́. Ìwọ sì rèé ò lọ ṣọ́ọ̀ṣì, ò lọ mọ́ṣáláṣí, ò lọ kan. Ìgbò bá ti ṣiṣẹ́ lọ tó bá dé, ẹ̀yìn ọmọ ẹ lọ jẹun ó sì bẹ̀rẹ̀, ó sùn lọ ń tiẹ̀. Ẹ máa ṣọ́gbésí àwọn ọmọ wa. Ẹ jẹ́ máa ṣọ́ àwọn tí wọ́n ń bá rìn, ká máa ṣọ́ àwọn tí wọ́n ń bá ṣe. Aburú ayé ò ní kẹ́nìkankan wa. Ẹ má gbàgbé, Melag Motion TV ilẹ̀ ńlá àǹfààní àti máa wò kìrìkìtì lórí Facebook, Twitter, Instagram, YouTube. Ó wà ń bẹ̀ káàkiri. Bẹ́ẹ̀ bá ti ń wò wá, ẹ máa share, ẹ máa sọ fáwọn èèyàn pé ẹ lọ wo Melag Motion o. Kàyéfì ńlá ni ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ń bẹ̀. Èyí tá a mú wá lónìí yóò kọ́ àwọn òbí lọ́gbọ́n, yóò ká àwùjọ wa lọ́gbọ́n, yóò ká àwọn ilé ẹ̀kọ́ àtàwọn olùkọ́ pàápàá fúnra wọn lọ́gbọ́n. Ọmọ ilé ẹ̀kọ́ primary 5 tó wà nínú ẹgbẹ́ ayé tó ṣekú pa àwọn kan nínú àwọn olùkọ́, tí wọ́n fi àìsàn ṣèkánú àwọn olùkọ́, tí wọ́n wá ránra àwọn bọ́ọ̀tà láti lọ gbẹ̀mí ìkánú àwọn tó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n rán wọn sí. Náà ni ó ta mú wá lónìí lórí ètò tá a pè ní Kàyéfì ńlá. Ẹ jẹ́ ń ṣe wọ̀ ń bínú kí n fàdàgbẹ́ ètò rọ̀, kí n fẹnu ọkọ́ tilẹ̀ bí ìgbà tágbé ò bá fẹnu ọkọ́ tilẹ̀. Àdúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo èyí tẹ́ gbìyànjú tẹ̀ ń wò wá káàkiri, àjọṣewò ò ní bàjẹ́, iná ò ní tọ́wọ́ yín láṣẹ Ọlọ́run ọba mi Èdùmàrè. Ẹ̀yin tẹ̀ ń ṣe ẹ̀wẹ̀, ẹ̀yin tẹ̀ ń fún alámọ̀ràn lẹ́yìn ètò pé Kàyéfì ṣe báyìí, Kàyéfì òun náà gbọ́ṣẹ̀lẹ̀ kan o. Bó ṣe rí náà lẹ ti gbọ́n o. Bẹ́ẹ̀ náà bá wà lórí social media tẹ́ rí ṣẹlẹ̀ kan tó ṣẹ̀, tẹ́ fẹ́ fi tó wa létí pé ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ ládùúgbò tiwa o. Ń láǹfààní àti fẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lẹ̀ fún yín. Ẹ pè wá ikọ̀ Kàyéfì ó wá síbi ẹ bá wà. A wà gbọ́rọ̀, a gbọ́ bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún, a gbọ́ bó ṣe ṣẹlẹ̀. Ọpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Melag Motion TV tó jẹ́ kẹ́ máa rí wa wò, kẹ́ máa rí wa gbọ́ kìrìkìtì báyìí. Àdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tá a jọ ṣẹ́pọ̀ lónìí, àwọn onímọ̀ ẹ̀rọ wa tá a jọ pò gbogbo ẹ̀pọ̀ tó fi dùn tó fi ní gbọ́ngbọ́nú. Ilé òní lẹ́nìkọ̀ọ̀kan wọ̀ ọ̀nà òní nà wá, porogodo ayé òní lùfẹ́ nìkankan wá jó, ayé òní fọ̀rọ̀ wa ṣe àríkọ́gbọ́n. Fún àǹfààní àyè tẹ́ ẹ bá fẹ́ fi ìṣẹ̀lẹ̀ kan tó wa létí, ẹ pè 081 61 75 0818. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun lẹ́rìí hùn. Ẹ pè ìṣẹ̀lẹ̀ tẹ́ bá fẹ́ fi tó wa létí ibi tẹ́ ẹ bá wà, ikọ̀ wà á wà mójútó. Títí ọjọ́ míì tá a tún máa pàdé lórí ètò tá a pè ní Kàyéfì ńlá. Máyọ̀wá Sanni Arẹwà ló kọ̀ mí, agbólẹ́nu káká bí agogo dẹ. Máa pé ìpèdè ń kó rọ̀ mí lọ́rùn bí ọ̀gẹ̀dẹ̀ etídò. Títí ọjọ́ míì, ọjọ́ rẹ̀. Kàyéfì ńlá iná lẹ́tọ̀. Àgbà ọ̀jẹ̀ pèdèpèdè ti dé lórí ètò tẹ́tí retí o. Kàyéfì ńlá. Gbogbo ohun tó pamọ́ lẹ ó mọ̀ lórí ètò Kàyéfì ńlá. Àtúnṣu désàlẹ̀ kòkò sẹ́hún lórí ètò Kàyéfì ńlá. Bọ́kọ ṣe ń fàyà rẹ̀ ṣáájú ajé. Kàyéfì ńlá. Tí bàbá ń fọ ọmọ rẹ̀ ṣẹ́ṣọ́. Kàyéfì ńlá. Tọ́mọ ń bá aya rẹ̀ lò pọ̀. Kàyéfì ńlá. Tíyà ń fọ ọmọ rẹ̀ dájọ́. Kàyéfì ńlá.
My name is Moji Afolayan. You can subscribe to Melag TV. It comprises of music, news, and movies. Check it out. Yeah, for your fantastic movie, news, music, subscribe to Melag TV.